àwọn ọ̀nà tá a lè gbà ló já so máa ṣàlàyé fún wa ó yá o ẹ bẹ̀rẹ̀ o. tó bá mú nǹkan lọ́wọ́ tí kámi bá wa mú tó gbà lọ́wọ́ rẹ̀ báyìí kí ló ṣe yẹn. ọjà gbà lọ́wọ́ rẹ̀. ọjà gbà lọ́wọ́ mi. tí èèyàn méjì bá ń gbára wọn lẹ́sẹ̀ kí ni wọ́n ń ṣe yẹn. wọ́n ń jà. mi gbọ́. wọ́n ń jà. wọ́n ń jà. o ṣeun o ṣe. Yakub dúró má ti lọ síbi abẹ́ kí ni o. Kí ló ní a máa ṣe kí ló la máa ṣe mi gbẹ dada wo bí. a máa já síbẹ̀ ibo la máa já sí. ibi táwọn ṣe kebab ok. Hello nísìnyí ká ní èmi fẹ́ lọ gbá bọ́ọ̀lù mọ́mí sì fẹ́ lọ sí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ṣe mọ́mí fẹ́ fi ọkọ̀ gbé mi lọ síbi tí mo ti fẹ́ gbá bọ́ọ̀lù kí ni mọ́mí máa kọ́kọ́ ṣe. máa kọ́kọ́ jáde sí ibi tí wọ́n máa bá bọ́ọ̀lù. wọ́n máa kọ́ ṣe kí ni. wọ́n máa jáde sí ibi tí wọ́n máa. mọ́mí kọ́ máa kọ́kọ́ já mi síbi tí mo ti fẹ́ gbá bọ́ọ̀lù. lẹ́yìn ìgbà náà ńkọ́. máa ń ra ibi tó fẹ́ lọ. mọ́mí máa lọ síbi tó fẹ́ lọ. o ṣeun pàtẹ́wọ́ fúnra rẹ o ṣeun. Daddy, fila mi. Fila rẹ fi gbà. sọ fún àwọn ẹ̀kọ́ dàbọ̀. Adabo boom. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.